ojúmọ́ lórí ètò lónìí. A tún ti káàbọ̀ sórí ètò wa Early Praise. Ìyìn àkọ́kọ́ lélẹ́yìí. Òní máa yàtọ̀ o. Òní lọ́jọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù April. Òní lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù April. Òní lọ́jọ́ tí Jésù jíǹde. Olúwa amọ̀túndúpẹ́ tí ìbá yẹ pé Jésù kú tó jíǹde níbo la bá wà ta làwọn ìbá máa jẹ́. Jésù kú níjẹta ó jíǹde lónìí. Wọ́n ní ẹ mọ́ wá alààyè láàrin òkú kò sí mbẹ̀ ó ti jí. Ẹ pàdé ẹ̀ lọ́la ní Gálílì. Jésù jíǹde. Mo kí yín káàbọ̀ lórí ètò Ẹniọlá Akínláyọ̀ mo mà rí yín ẹ kú àbọ̀. Adéyanjú Ọlárewájú Túndé mo rí yín ẹ kú àbọ̀. Kọ́láwọlé Ọmọkẹ́hìndé Èjìrẹ́ ẹ káàbọ̀ ó wà ní MD yọjú sí mi. Kenny yọjú sí mi Olú Brazil mo wà ní MD ok. Ọlájídé Ọlá mo rí yín ẹ káàbọ̀ sórí ètò. Happy Sunday Happy Easter. Ìyálóde Kẹ́mi Pópóọlá Àngó mo rí yín o ẹ kú àbọ̀ ẹ kú ojúmọ́. Akínyẹmí Ìfẹ́ Olúwa mo màmá rẹ́yìn náà. Adéníyì Sarah Títílayọ̀ ẹ kú àbọ̀ sórí ètò mo rí yín. Dọ́ndà kìlọ̀ wà Kẹ́nì alright kò rí ẹ̀jìnà sọ́dọ̀ mi náà. Net Gulbao ẹ kú ojúmọ́ o ẹ káàbọ̀ sórí ètò. Ruth Ọládé Adéjúmọ̀ ilẹ̀kọ́ wọlé mo rí yín. Kìnìún yẹn disclose sókè ni ẹ káàbọ̀ bó o ní. Happy Easter Happy Sunday Happy first Sunday of the month Happy first day of the month. Oṣù kẹrin la ló ti mú yìí. Wọ́n ní April fool April wise lò ní o. April ò ní o fool April wise ni ẹ káàbọ̀ sórí ètò. Akínyẹmí Ìfẹ́ Olúwa ó ní Happy Easter sir yes Happy Easter. Adéníyì Sarah Títílayọ̀ well done sir ẹ ṣeun God bless you. Ọdún Ọlá Ọláyẹmí ẹ mà ṣeun o God bless you. Yéwándé Rita Evans mo rí yín ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò God bless you. Ọlájídé Ọlá wọ́n ní Happy Sunday ẹ ṣeun. Kọ́láwọlé Ọmọkẹ́hìndé Èjìrẹ́ ó ní play ayé wa amọ̀nà tètè máa bọ̀ ó ti dé nì ó ti dé ọ̀rẹ́dì amọ̀nà ti dé àmọ́. Ẹ bá mi gbé Jésù ga ìjà dópin ogun ti tán olùgbàlà jagun mólú. Orin ayọ̀ láwọn máa kọ hallelujah. Rìdìn Báyéwú ẹ màmá káàbọ̀ mo rí yín o. Rìdìn Báyéwú bò ní. Happy Easter Happy Easter Sunday Happy first Sunday of the month. Jésù yé ó jíǹde. Báyéwú akú ọdún my brother God bless you akú ọdún ẹ̀sọ́dún bá ti bá láyé kó máa ṣọpẹ́ nì. A tún ti balẹ̀ lórí ètò gbẹ̀gẹ̀ lónìí high praise lápètò tàárọ̀ yìí. Ètò yìí láti máa ń dúpẹ́ ohun tọ́lọ́ ti ṣe fún wa níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni o. Ọlọ́run wá ṣe òní ní ọjọ́ kìíní nínú oṣù kẹrin òní níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ òní lọ́jọ́ tí Jésù jíǹde. Òbúkọ ní tòun pọ́nà mẹ́rin ó lòun lọ́kọ ìyá òun olọ̀rẹ́ òun òun lọ́mọ ìyá òun òun gbogbo ẹ̀ lóríṣiríṣi tiwa náà pọ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ káàbọ̀ sórí ètò gbogbo wa.
ọ̀nà arákùnrin olúwa dára sí mi olúwa bá dára sí ọ wọ́n tábù ẹ̀ síbẹ̀ olúwa dára sí ẹ olúwa dára sí mi o ó lẹ́ ń gbọ́ yìí mo jí mo gbápá ó ṣe é gbé mo gbẹ́sẹ̀ ó ṣe é gbé mo lanu mo lè sọ̀rọ̀ mo ń gbọ́ràn mo rí náà olúwa ṣòro inú ayé tèmi o number 1 miracle olúwa fọlẹ́ tèmi ṣe miracle àkọ́kọ́ tó ṣẹlẹ̀ lónìí fún ẹnikẹ́ni láti gbà èmi mo kọ́ gbà mo jí sí màálé àyàyè ó forí sí mi lẹ́nu ó fijó sí mi lẹ́sẹ̀ olúwa mà tún ṣeun a kú ọdún ladies and gentlemen lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lóyìnbó ní ní dúdú mo kí gbogbo yín ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè nàìjíríà àti UK mo mọ̀ pé ẹ máa wà ní ṣọ́ọ̀ṣì báyìí ẹ máa bá wa lẹ́nu ètò wákàtí kan àbọ̀ lètò tòní lórí ètò early praise Adébàgẹ̀. eléyìí tó wọlé yìí lọ pè ní èmi ò kọrin by Marian Akínbóyè Jésù náà là ń kọrin sí lónìí ó jíǹde. Marian Akínbóyè olókèlè yìí. Yewande Rita Evans bó sì rí yín o ẹ kú àbọ̀. Father by Marian Akínbóyè lónìí ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù April àti ti markers ọ̀kẹrin nínú ọdún yìí ìgbà wo la pé happy new year náà tẹ̀ bá kà á àti lo 90 something days ó ga bẹ́ẹ̀. torí tiẹ̀ ní Jésù ṣe wá sáyé wọ́n mú níjẹta ó fara jìyà wọ́n mú níjẹta ó jẹ ìyà yìí wọ́n pa wọ́n kàn mọ́gi
wọ́n gbẹ́gun adé ẹ̀gún wọ́n gbélé lórí wọ́n fún lọ́tí kíkan mu ó ní ó parí ó ló parí ló bá tán ó jíǹde lónìí làǹjọ́ làǹyọ̀ Ẹniọlá Akínláyọ̀ ẹ káàbọ̀ sórí ètò Linda Jackson I can see you ẹ kú àbọ̀ Linda Jackson welcome Ẹniọlá Akínláyọ̀ mo kí yín o Linda Jackson welcome this is high praise àwọn àyàn Jésù náà ṣe léyìí ẹ̀gbọ́n nǹkan tárákùnrin sọ. Think about the fact that you are not in the hospital. Think about the fact that you are not in the mortuary. Think about the fact that you have the awareness of what is going on. Oṣù kẹrin la tún mú yìí. Àìmọye àwọn ènìyàn ni wọ́n wà lọ́sibítù lọ́wọ́lọ́wọ́. Ó tiẹ̀ ti sọ rẹ̀. Ọba tí ò jẹ́ kó o gé lórí. Ọba tí ò jẹ́ kó o fọ́ lójú. Ọba tí ò jẹ́ kó o gé lápá. Ọba tí ò jẹ́ kó o gé lẹ́sẹ̀. Ọba tí ò jẹ́ kó o ya wèrè. Ọba tí ò jẹ́ kí wọ́n máa gbé ẹ̀dìgbàdìgbà kiri. Fi ọpẹ́ fún Ọlọ́run yẹn. Gbanigbani tí ayé sáyà. Is the lily of the valley. The rose of Sharon. Elohim Israel. Is the king of kings. The I am that I am. ń bọ̀ lórí arákùnrin mò ń padà bọ̀ my saviour lives lélẹ́yìn náà. eléyìí ló ní my saviour lives new life worship náà pè wọ́n. Mo mọ̀ olùgbàlà mi ń bẹ láyé Jésù kú ó yè ẹrù ipá kò bá ní mọ́ ikú ò lè ṣẹ̀rù bẹ́nikẹ́ni mọ́ Jésù yè nítorí náà orí hallelujah la máa kọ Jésù ti kú ó ti gba ikú wa kú ó kú káwa lè rí iye ó já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wa ó fàyè rẹ̀ sílẹ̀ káwa lè yè òní ọjọ́ Easter ọ̀la bá pàdé ní Galilee mo Galilee ti yín mo lè fẹ́ ṣe Galilee ti yín ẹ pè mí lẹ́yìn ètò ẹ jẹ́ organize Galilee nígbà wà Nàìjíríà irú ọjọ́ ọ̀la Monday olóúnjẹ agbóúnjẹ wa olórin á wá kálukú wa pàdé ẹni George mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa o Jésù yè nítorí náà ẹ̀rù kú kò bá ní mọ́ àdúpẹ́ orin ọ̀pẹ́ ni ẹ ká máa kọ arákùnrin àyàn Jésù gbóhùn sókè. Happy Easter to everybody. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò Happy Easter. Gbogbo ẹ̀yin tó ṣe pé lẹ́yìn ètò yìí náà lẹ́wọ̀n máa wò wá Happy Easter. Ẹ̀yin tí ẹ máa wò wá lórí YouTube Happy Easter. Ẹ̀yin tó ṣe pé orí rédíò lẹ́ ti ń gbọ́ Happy Easter. Ẹ̀yin tí ẹ máa gbọ́ wa létà lórí podcast Happy Easter o. Ẹ kú ọdún àjíǹde. Ọlọ́run tó dá wọn òkè yìí ká èyí
Alhaji Sheriff Alhaji Taiwo orúkọ yẹn sẹ́lẹ̀ńkẹ́jọ Alhaji Sheriff Alhaji Taiwo ẹ káàbọ̀ sórí ètò orí yín happy Sunday happy Easter ṣe é múra lásàlátù lọ́wọ́ ṣe é ti múra lásàlátù àwa ti múra dọ́ọ̀tì lẹ́ o ẹ̀rí mi tí mo dọ́dọ́dọ́ tí mo kàn gúdú nítorí òjẹ́ tọrùn ó dúró. happy Easter níbo la ti ń máa pàdé fún Gálílì lọ́la kò síṣẹ́ lọ́la olùdé fún bẹ́ẹ̀ lọ́la ẹ̀jẹ̀ pàdé ní Gálílì. lọ́wọ́ ńlẹ̀ lélẹ́yìí àwọn àyàn Jésù náà pé léyìí. Alhaji Sheriff Alhaji Taiwo àkú ọdún àjíǹde adúpẹ́ lọ́wọ́ thank God. You are good to me. You are good. Hey, Chineke idima. Chineke idima. Chineke idima. Idima Chineke. Idima Chineke. Chineke. Mo ní yóò bá síkú Jésù níbo la bá wà ṣèbí gbà tí Jésù jíǹde tán lọ́sọ̀ àwọn kan ní abìwà bíi Jésù ìtọ́pẹ̀ Christian lónìí ọ̀pẹ̀lọpẹ̀ Jésù náà ni ó kú ó jí ó jíǹde ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ kú ó gba idà lọ́wọ́ àrùn ó ní ikú oró rẹ̀ dà àkú ìṣẹ́gun rẹ̀ dà ó jíǹde ó ní ká pàdé òun Gálílì lọ́la ṣẹ́ ń bọ̀ ó máa ṣá pápá. Mo ní a máa kí bọ́nú ara wọn ní odidi 30 ìṣẹ́jú kọjá làwọn arákùnrin fi kọrin yìí a máa wọlé orin yìí lágbẹ̀ẹ́ tó parí kò ṣe gbé kó mbẹ́. Another you are the mighty Father. Only you are God. Only you are God. Only you are God. Mary Lele Taiwo Akínbóyè. Only you are God. Olúwa ìwọ nìkan lọ́lọ́run. Only you are God. Only you are God. Only you are God. Only you
Ọmọlára Ìlúdòyìn mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa o mo lónìí lọ́jọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù April òní lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù April òní lọ́jọ́ Easter àti Jésù jíǹde àwọn tó bá ti ń wọlé lórí ètò lórí péjì yín tí ń bá rí ẹjọ́ ẹ máa bá mi tàpé orúkọ wọn kí n lè máa appreciate wọn ẹjọ́ ẹ ṣé Ọmọlára Ìlúdòyìn wàyà mistress ẹ kú àbọ̀ ṣe ti múra chọ́ọ̀chì lẹ̀ Mary Akínbóyè lélẹ́yìí òun náà ló kọ èmi ò kọrin ó ní only you are God olúwa ìwọ nìkan ni. kẹ́ẹ̀yẹ́ àjẹ́ àlọ́ Gálílì ni o ẹ sọ bí táwọn ti pàdé fún Gálílì èmi rẹ́dí ìbàgẹ́. mo rántí Nàìjíríà Nàìjíríà ó máa sọ kutu wọ̀wọ̀ báyìí bó o bá fi máa di aago 8 báyìí wọ́n á jáde ní church òun ni ò jẹ́ ká tí ì rí wọn lórí ètò. àwa tó bá yẹ pẹ́nu iṣẹ́ la wà ẹ rọra máa bẹ̀ pé etí kan gbọ́ ẹ̀yin tó yẹ pẹ́nu mọ́tò lẹ́wà ẹ máa bẹ̀ pé ojú kan wò ó ẹsẹ̀ wà nú lé tẹ̀ múra ìgbádùmẹ̀tì ní lónìí gbogbo orin tá a máa gbé jáde lónìí orin tó bá Jésù náà lọ́nìí òrónì ló jíǹde ìjẹta làwọn kan mú tọkàn mọ́gi tọ́fun lọ́tí kíkorò mú tọ́fàdé ẹ̀gúnde lórí wọ́n rí gèlè tó fáyìn wọn fún wọ́n rí fìlà wọn fún adé ẹ̀gún lálẹ́gbẹ̀rẹ̀ lórí ó jíǹde o yegede yegede ẹ̀jẹ̀ agbórúkọ Jésù ga wọ́n ní kò sórúkọ kan láyé àti lọ́run tó lè gbà yàn là lẹ́yìn orúkọ Jésù ẹ̀jẹ̀ agbéga àjẹ Jésù pé ò gbàgbé yín ó yá mo láwọn bọ́ọ̀sì ẹ̀rí wọ́n tún wọlé ní more than 30 minutes náà fi kọrin wọn bí bá ṣe ń wọlé a máa gbé wọn wọ̀ lórí ọpẹ́ ni wọ́n ní high praise náà pé ìyìn tó ga Ọlọ́run tó tọ́lọ́run lọ bàbá fi ọwé. Ọlọ́run tó tọ́lọ́run lọ bàbá fi ọwé. Because there is no one ìwọ ni mo ní láyé lọ́run ìwọ ni mo ní. Ìwọ ni mo ní lọ́run àtayé sẹ́ ìwọ ni mo ní. Jésù ìwọ ni mo ní. Jésù ìwọ ni mo ní. Ìwọ ni mo ní o. Ìwọ ni mo ní láyé lọ́run. Ìwọ ni mo ní. Ìwọ ni mo ní láyé lọ́run. Ìwọ ni mo ní.
Jésù Jésù mo rí yín o ẹ káàbọ̀ sórí ètò James Coker ṣàlàfíà lẹ́wà ẹ kú àbọ̀ ẹ kú sinmi òní ẹ kú Easter òní James Coker ẹ kú àbọ̀ ọmọlára ìlú lóyún mo sì rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Fẹ́mi Akins mo màmá rí yín Fẹ́mi Akins mo rí yín o Pásítọ̀ Pọ̀jù Babalọ́lá ẹ ṣeun ẹ káàbọ̀ mo rí yín Olúṣẹ́gun Ògúnṣọlá mo màmá lẹ́yìn náà Jésù ti jíǹde níbo la ti ń ṣe Gálílì lọ́la Mr. Ògúnṣọlá níbo la ti ń ṣe Gálílì gbogbo tá a ní Jésù nìkan náà ni o òǹkà táwọn olórin sọ nìyẹn ẹ káàbọ̀ sórí ètò Alhaji Sheriff Alhaji Taiwo ẹ ṣeun wọ́n ní nice outfit lovely colour ẹ ṣeun God bless you ọlá yín náà ni àtọ́lá Ọlọ́run àwọn Jésù ẹ tún gbé wálẹ̀ ìgbàlà ọ̀fẹ́ náà pẹ́lẹ́ yìí ìgbàlà ọ̀fẹ́ ẹ̀jẹ̀ agbógbàlà ọ̀fẹ́. Olúṣẹ́gun Ògúnṣọlá wọ́n ní bàbá àgbà good job ẹ ṣé orí mi sì ń wú God bless you Bídèmí Sàksìré o láti New York ọlọ́wọ́ saxophone ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò Fẹ́mi Akins wọ́n ní nice one ẹ ṣé ìgbàlà ọ̀fẹ́ rèé o ẹ wá gbà á. ta ló mẹ́ tó kọrin yìí àwọn tẹ́ ń gbọ́ ìyá ti lé 25 years Bídèmí Sàks Adékúnlé bàbá oní saxophone ní New York lárákùnrin wà ibẹ̀ ló ti ń ṣiṣẹ́ Olúwa o ó ní bàbá ló ń ta ẹ̀kú ọdún o happy Easter happy Sunday happy first day of the month happy first Sunday of the happy first day of the month kíkí òní ó kọjá bẹ́ẹ̀ ìgbàlà ọ̀fẹ́ rèé ta ló kọ́. tí Jésù kú níjẹta ó fún wa nígbàlà ọ̀fẹ́ àwọn èèyàn máa sọ pé ìgbàlà ọ̀fẹ́ ni Jésù kú ó kú òun ló jẹ́ kí gbàlà ọjọ́ fẹ́ ẹ̀rí gan iṣẹ́ ọ̀fẹ́ l'Amẹ́ríkà lórílẹ̀‐èdè Nàìjíríà ńkọ́ ṣé nǹkan ọ̀fẹ́ wà ń bẹ̀ káàkiri àgbáyé kò sí nǹkan tó jọ̀fẹ́ ṣùgbọ́n Jésù wá fara rẹ̀ sílẹ̀ ó kú fún wa kí gbàlà lè di ọ̀fẹ́. ẹ̀yin tẹ́ ìmẹ́rin tó kọrin yìí Lady Evangelist Bọ́lá Ààrẹ Lady Evangelist Bọ́lá Ààrẹ Bọ́lá President àwọn náà kọrin yìí lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ìgbàlà ọ̀fẹ́ la mú wá. àyàn Jésù ẹ tún máa gbóhùn sókè. mo ní mo gbúdọ̀ play orin yẹn ní dóòkù clear dáadáa ṣùgbọ́n ọ̀rọ̀ náà la gbọ́ ìgbàlà ọ̀fẹ́ la mú wá tí Jésù fẹ̀jẹ̀ rẹ̀ ṣe tí ò bá síkú Jésù bó lè mí ìbá wà bó nìwọ̀n ìbá wà Jésù wá láti wá la ọ̀nà láti lọ sọ́run ni o. Èmi yóò gbé
Brian Sharif fún màmá rí yín ẹ kú àbọ̀ ẹ kú ojoojúmọ́ happy Sunday lórí ètò wa òní early praise ìyìn àkọ́kọ́ ìyìn àjímúná sọlọ́run ọba ẹ kú àbọ̀ Muda Salami mo mà rí yín Muda Salami I can see you ẹ kú ojúmọ́ o ẹ káàbọ̀ láti jọ́ mo ti ń rìn ìwọ̀n òrírú ọlọ́run èyí rí ọba tó dá mi sí òtúnà ní gbogbo àwa tá a wà láyé lọ́wọ́lọ́wọ́ yìí ìṣẹ́ tó lọ́rọ̀ ń rí àbí tá a bá rí lójú àlá àbí tá a bá rí lójú ìran ṣùgbọ́n àríṣẹ́ rẹ̀ lójoojúmọ́ àràṣẹ́ rẹ̀ kan ló ń bá yín sọ̀rọ̀ yìí o iṣẹ́ olúwa ni Adéníyì Adélékè lórí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ wọlé bàgẹ́ ẹ wọlé sórí ètò Adéníyì Adélékè ẹ kú àbọ̀ àyàn Jésù gbọ́n sókè. àmì kí làbá máa wí bí ọmọ sí ti Jésù Kristi o kí ni ilé Dáfídì ò bá máa sọ omi ayé ọba ti gbé wọn lọ ọba ọ̀tá ọba ti gbà wá lọ́jọ́ tó ti pẹ́ mi ò rí orí o Ọlọ́run mi o àmọ́ mo ríṣẹ́ rẹ̀ mi ò rí orí o Ọlọ́run mi o àmọ́ mo ríṣẹ́ rẹ̀ láyé mi ayé apàṣọlá Ọlọ́run mi wípé ẹ wá ayé apàṣọlá Ọlọ́run mi wípé ẹ wá ní àbí ẹ̀rí bàbá. Orí orí o Ọlọ́run mi àmọ́ mo ríṣẹ́ rẹ̀. Mo ṣe ìlú ayé mi. Orí orí o Ọlọ́run mi àmọ́ mo ríṣẹ́ rẹ̀. Aládé Kẹ́mi Bags Aládé Kẹ́mi Bags mo rí yín ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò wa ètò early praise rèé láti ẹ̀yà Agbọ́lá rédíò TV yes bẹ́ẹ̀ bá ṣe ń gbádùn wa ẹ máa bá wa share rẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn rí kì í ṣe mímọ̀ ṣe o kì í ṣe agbára wa kì í ṣe tóbi wa orí ọ̀fẹ́ Ọlọ́run ni ẹ máa share rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé lónìí ọjọ́ àjíǹde ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù April ọjọ́ ìsinmi ọjọ́ àkọ́kọ́ nínú oṣù April agbára wa kọ́ títóbi wa kọ́ ẹ bá wa yin Jésù ó yá ìlú ẹ̀dá. Igi gbígbẹ́ dúró tútù ó lulẹ̀ o. Ta ló lè sọ bó ṣe jẹ́? Kì í ṣe agbára mi. Kì í ṣe títóbi. Lẹ́bi dá mi sí o, bàbá. Olúwa. Kì í ṣe mímọ̀ ṣe. Mímọ̀ ṣe tán. Kì í ṣe agbára mi. Agbára kọsẹ̀. Kì í ṣe títóbi. Lẹ́bi dá mi sí o, bàbá. ẹ màmá ṣe Fẹ́mi Akins ẹ ṣeun wọ́n ní good job my brother àdúpẹ́ àdúpẹ́ orí mi àti máa wú táwọn èèyàn bá ní good job ẹ ṣe. dúró dọ́là Ọ̀túnba Olúwa Káyọ̀dé ẹ màmá káàbọ̀ sórí ètò happy Easter rèé happy Sunday rèé happy first Sunday of the month rèé happy first day of the month rèé Jésù jíǹde ẹ káàbọ̀ sórí ètò dúró dọ́là Ọ̀túnba Olúwa Káyọ̀dé bóòni. Fruit Ọláyà
Láìdé Adéjùmọ̀ ẹ káàbọ̀. Dúródọlá Ọ̀túnba Olúwakáyọ̀dé ó ní ká kí pásítọ̀ Dúródọlá Olúdàmọ́lá happy birthday yes ó ṣe birthday ẹ̀ lánàá mórí pásítọ̀ Dúródọlá Olúwadàmọ́lá happy birthday o happy birthday. Ruth Ọládé Adéjùmọ̀ ó ní Adéṣiyàn Títílayọ̀ mọ́mí Ayọ̀ is watching from Yẹ̀ríyìn mo kí yín o arábìnrin Adéṣiyàn Títílayọ̀ ìyá Ayọ̀ Adéṣiyàn Títílayọ̀ ìyá Ayọ̀ láti Yẹ̀ríyìn ẹ bá ṣeun ẹ ṣeun tẹ́ ẹgbẹ́ wa ẹ kù sí mi òní orí Dayo Agboola rédíò TV náà lẹ́wà o ibikíbi tẹ́ bá wà káàkiri àgbálá ayé ẹ máa wò wá gbogbo bẹ̀rẹ̀ wọ́n jà wá tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtìlẹ́yìn kọjúmọ́ ti ní òní Jésù. Mary Akínbóyè ẹ mà kú ojúmọ́ mo ti play méjì lára àwọn orin yín Only You Are God o mo ti play Everlasting Father mo ti play láàárọ̀ yìí Mary Akínbóyè èmi ò kọrin ẹ káàbọ̀ lórí ètò Happy Easter ẹ kú ọdún àná. Ọláìdé Adéjùmọ̀ wọ́n ní good morning sir, happy Sunday, happy Easter and happy new month, April wise kò sí April fúlù mọ́. My Lord, you are excellent, so good. Lord, you are so good. You are so good. Lord, you are kind. You are so nice. Lord, you are wonderful. My Lord, you are excellent is your name. Excellent is your name. Excellent is your power. Lord, you are wonderful. My Lord, you are excellent is your name. Excellent is your name. That's who you are. Excellent is your power. Lord, you are wonderful. My Lord, you are excellent. I love the spirit. You are love of over, baby. I love the spirit. You are love of joy. Baba, mo wà lẹ́nu ojú rẹ̀. Mo yà lọ́jọ́. Òkè wò sá. Ta ló dàbí rẹ̀? Ta ló dàbí rẹ̀? Ìwọ lọ́ba àwọn ọba. Ta ló dàbí rẹ̀? Ìwọ la tóbi jù. Mo ní orin àwọn bọ̀bọ́ yìí bí 43 minutes ní mi ò dẹ̀ nígbè fóònù bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ máa pa artist mi wọlé ẹ máa ti kọ̀ tiwọn tán wọ́n á tún wọlé Òpómúléró rèé Angel ló kọ́ Òpómúléró ẹjá gbọ́. Gbogbo ohun tá a wá ṣe lónìí náà praise ni àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ bàbá wa. Eléyìí ò ní pẹ́ tán mo ń padà bọ̀. Hero
fẹ́ sọ tá a bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lójoojúmọ́ ọjọ́ ayé wa ọpẹ́ ni Ọlọ́run dá wa láti máa fìyìn fóun láti máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lójoojúmọ́ àwọn ẹyẹ tẹ́ rí yẹn wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn èèrà tó rìn lẹ̀ gan wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ajá gan dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ́ bá wo ajá tí ò gbàgbé olóore àwọn èèyàn àwọn arántí Ọlọ́run ẹjẹ́ bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Eléyìí ó kò mú lérò eléyìí ló pè ní Wazobia praise by Angel ó kò mú lérò. Mo bá àwọn èdè àyàn Jésù ẹgbọ́n sókè. Olórí àwọn arákùnrin yìí 45 minutes ní àdẹ̀jọ ló tán. ọ̀nà mi ẹ màmá káàbọ̀ sórí ètò lónìí ẹ kú ọjọ́ mẹ́ta ṣáláàbíà ni happy Easter happy Sunday happy first day of the month happy wise ẹ kú àbọ̀ sórí ètò àwọn ájì mẹ́ta ń kọ́ àwọn jayé jọrọ̀ àṣàǹjọ́lá ẹ káàbọ̀. Blessing Blebo Chioma mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò Blessing Blebo Chioma I can see you welcome to the show you are live on Dayo Agbola Radio TV yes live. Wọ́n gbà á lẹ́nu arákùnrin wọ́n gbé fún Lara George ó ní àyìn ọ́ lọ́rùn ni òun tó sí bàbá God lọ́rùn óre alágbára ńlá mò ń jó sí lọ́rùn ẹgbọ́n wálẹ̀ Lara bá wa dá sí Lara George rèé. Lara
Lára George àníọ́. We praise you, we lift you high, Jehovah. Oh, Jehovah. Praise you, praise you, praise you. We lift you higher. Joseph Adéọlá mo rí yín o. Joseph Adéọlá mo rí yín ẹ káàbọ̀ sórí ètò. Lọ́dọ̀ wa ń bí aago 8 ó kù ìṣẹ́jú 2. Lórílẹ̀‐èdè Nàìjíríà aago kan ó máa kù ìṣẹ́jú 2 lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ti UK aago kan máa kù ìṣẹ́jú 2. Àwọn tó wà ní Ghana aago 12 tí wọ́n kù ìṣẹ́jú 2. Ẹ̀yin ti Canada aago 8 tí yín kù ìṣẹ́jú 2. Ẹ̀yin ará Houston Texas ń kọ́ aago 7 tí yín olókù ìṣẹ́jú 2. Mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò níbikíbi tá a bá ti ń gbọ́ mi. Lónìí òní lọ́jọ́ Easter, òní lọ́jọ́ àjíǹde. Nbo la ti pàdé lọ́la fún Gálílì. Lára George gbóhùn sókè. Ọláìdé Sẹ̀míù mo màmá rí yín. Ẹ ti wọlé mo rí yín, I can see you. Ọláìdé Sẹ̀míù ẹ kú àbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ má bá wa share rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ ti download application wa ẹ lọ download ẹ̀. Mo kí tọkọtaya Quadri, Kẹ́mi Ọlábọ̀dé Quadri, mo kí gbogbo yín ẹ káàbọ̀. Ẹ kú ìnáwó àná ó kọjá àbíkíáfù. Àwọn ará bíi wọ́n ṣe birthday fọ́mọ wọn tó pọ́dún kan lánàá. Gbogbo Baltimore ló pójú síbẹ̀, èmi gan bẹ́ẹ̀. Ajẹ amú atúndìlọ́lé. Àṣèyíṣẹ́ mi o. Mo sọ fún wọn mo ní wòye ọdún tó ń bọ̀ ibẹ̀ ta ni wọ́n lè ṣàmì. Mo kí yín ẹ kú ìnáwó àná, God bless you. Àyàn Jésù ẹgbọ́n sókè. Kílódé. Inú bí Lára George. Ó rí pé mo ẹgbọ́n kú ò wá bínú. We sing a song in the sanctuary. We sing a song to give you the glory. We sing a song to give you the praise. And we will praise you for the rest of our days. Yes, we will praise you for the rest of our days. Jesus, we give you the praise. Emmanuel, we give up your name. Heavenly Father, from in Messiah. We will praise you for the rest of our days. Yes, we will praise you for the rest of our days. Ọ̀tá mi lọ́dún my God is a good God. Yes, he is. Àní Ọlọ́run mi dára ò bá wa o. Bẹ́ẹ̀ ni ló ń jẹ́ bẹ́ẹ̀. Jájájá tí ó bá mi o, ẹ̀ka ọjà ìbí o, tí ó máa yẹ lẹ́lọ́ mi o. Gbàdìgbàdì tí ayé sáyà, olórí ogun láyé, olórí ogun lọ́run kábíyèsí. Ṣàkóyà àti ọkùnrin ogun kìkìrìkì àtọ́mì iṣẹ́ òkúrọ́. Olórí ogun láyé, olórí ogun lọ́run àbí ọ̀gá lábí
ó ṣá prapra. Ó ń gbé mi lékè nígbà tí ogun bá dé ó ń ṣẹ́gun fún mi. Ọ̀rọ̀ mi tó ń fẹ́ àlójọ pẹ̀lú Ọlọ́run ayọ̀ mi ó ṣe ò bá. Ayéfẹ́lẹ́ rèé ó ní olúwa ṣé tó sọ̀rọ̀ mi dayọ̀ ṣé wọ́n lè wí bẹ́ẹ̀ ṣolúwa tiẹ̀ ṣe lóore kankan tó tóun tó lè dúpẹ́ fún ó ṣèmí lóore o mi ò èmi lásán yìí oore ní ọ̀pọ̀ èèyàn lóye pé wọ́n ń gbé gáàsì ọ́sígìn kiri ẹ̀rọ yìí ẹlòmíràn ní oore wo ọlọ́run ṣeun ọlọ́run ṣe mí lóore tó pọ̀ ó ṣá prápra. Ẹni tó ń bẹ tí mo mọ̀ tó lè tán ìṣòro ayé yìí Ọlọ́run tí kì í ṣàṣetì. Thank you Lord for being there for me. Ẹni kan ń bẹ tí mo mọ̀ tó lè tán ìṣòro ayé yìí Ọlọ́run tí kì í ṣàṣetì. Thank you Lord for being there for me. Olúwa ó ṣe tó sọ̀rọ̀ mi dayọ̀. Olúwa ó ṣe tó ṣẹ́gun. Ṣebí ìwọ ló lànà títí tí kò sọ̀rọ̀. Ọlọ́run ìyanu ó ṣe tó bàbá. Olúwa ó ṣe tó sọ̀rọ̀ mi dayọ̀. Agogo lórí gángan ẹ̀rù lórí gángan. Ṣebí ìwọ ló lànà títí tí kò sọ̀rọ̀. Ọlọ́run ìyanu ó ṣe tó bàbá. Ìgbà ìṣòro bá dé ó ń gbé mi lékè. Nígbà tí ogun bá dé ó ń ṣẹ́gun fún mi. Òkè ìṣòro tó díjú tó lékú tó ga jù. Ọ̀pọ̀ ìgbà tó gun bá dé ló ń ṣẹ́gun fún mi. Mo fẹ́ kẹ́ ẹ jó láàárọ̀ yìí torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa là ní lọ sílé ìjọsìn ẹlòmíì máa fò nípaṣẹ́ ni ẹ tójú eléyìí mi kíbi tẹ́ bá wà bóyá ẹnu iṣẹ́ àbílẹ̀ lẹ́wà àbẹ́tù àdọ́nà ilé ìjọsìn ó yá. Ó fomi lò ó. Ọlọ́run ti ṣe ìyanu. Ọlọ́run ti ṣe ìfún mi o. Bàbá mi máa ń bá. Ọlọ́run ló ṣe ìfún mi. Ayéfẹ́lẹ́ bá gbóhùn wálẹ̀ náà ẹ mọ̀ máa ṣeun. Ẹ ṣeun dáadáa wà lára yá. Bàbá rà òtúndà abracadabra. Alárọ̀rẹ́ ìmọ̀ bá mi ayọ̀ o. Èdùmàrè mà ti sá èmi dayọ̀ o. Bàbá rà rè o. Alárọ̀rẹ́ ìmọ̀ bá mi ayọ̀ o. Ọlọ́run mímọ́ mọ̀ ti sá èmi dayọ̀ o. Màá polongo rẹ̀ fáyé o. Màá polongo rẹ̀. Mi máa polongo rẹ̀ fáyé o, máa polongo rẹ̀. Máa polongo rẹ̀ fáyé o. Máa
máa kéde ìgbàlà fọ́nìyàn. Màá polongo rẹ̀ fọ́kùnrin. Màá polongo rẹ̀ fóbìnrin. Polongo. Esther Olúwatóminsìn orí yín o. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀yin àti bàbá àrà lẹ́jọ́ ń wọlé. Lónìí ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2018. Mo sọ bẹ́ẹ̀ Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK. Mo ló máa wà ní ṣọ́ọ̀ṣì ni. Bí ò tiẹ̀ lọ ṣọ́ọ̀ṣì láti bẹ̀rẹ̀ ọdún. Lónìí ọjọ́ tí Jésù jíǹde ọ̀rẹ́ mi ó lọ ṣọ́ọ̀ṣì. Adéwálé Ọlọ́lá ẹ káàbọ̀ sórí ètò. Jésù tẹ pa níjẹta ó ti jíǹde lónìí o. Ẹ̀tún rẹ̀ wò bóyá òótọ́ ni ó ti dé ó ti jíǹde. Ẹ káàbọ̀. Mo láago kan ti máa lù ní Nàìjíríà báyìí. Ó ti máa lù ní UK. A máa rí wọn lórí ètò. You the rest so the love of money. Orí ọ̀fẹ́ ọlọ́mọ ni owó ò tí mọ̀ wọlé bẹ̀rẹ̀ mọ̀ owó máa wọlé. Orí owó Olúkẹ́mi Quadri. Mo rí yín ẹ káàbọ̀ sórí ètò. Àwọn tí mo sọ lẹ́ẹ̀kan rèé o. Mo ní wọ́n ṣe bẹ́ẹ̀ di ọmọ ọdún kan bí gbàgbé pé ọmọ 60 years lájẹ́ fún. Gbogbo wa la jẹ tá a mú àtúndì lọ́lé. Ẹ tí ò fẹ́ gan wọ́n ní ó máa kó lọ. Bọ́tímọ̀ ń gbàlejò lánàá. Mo lébi gan bẹ́ẹ̀ orí owó Olúkẹ́mi Quadri. Àṣebẹ́ẹ̀dẹ̀ David, yes, David rock at one ó kọjá be careful. Bàbá wa náà ń kọ́ bàbá wa Lábọ̀dé. Ẹ bá ń kí wọn, ẹni mo kí wọn o. Ẹ kú Easter òní, ẹ kú ìsinmi òní, ẹ kú ọjọ́ kìíní nínú oṣù kẹrin. April wise lélẹ́yìí, kò sí April fool. Adéwálé Ọlọ́lá green and white ọmọ Nàìjà bẹ́ẹ̀ ni ọmọ Nàìjà tọkàntọkàn làwa. Green and white ni ó jọ ẹ lójú. Yes Colombia. Bàbá àràrè Olúwa ṣe ló pé. Mi lónìí wọ́n kà ó ará mi. Lónìí wọ́n kà ó bàbá. Mi lónìí wọ́n lè kà láyé. Wọ́n kà ó bàbá. Nínú oore rẹ̀. Ọládẹ́yìndé orí òkè mo rí yín o. Ẹ ṣé mo láwọn èèyàn máa jẹ́ ìwà tó bá ti ń dọwọ́ aago kan ní Nàìjíríà ní UK. Mo mọ̀ pé wọ́n máa wà ní ṣọ́ọ̀ṣì. Ẹ káàbọ̀ sórí ètò Happy Easter ẹ pẹ̀lẹ́. Ọba tó ní ìgbà mo mọ̀ pé ọ̀gá o. Ìwọ lèmi ní ìwọ lèmi mọ̀ o. Dákun mọ̀ mọ̀ jù mí lẹ́lẹ́kọ́. Dákun mọ̀ mọ̀ padà lẹ́yìn mi o. Ikú pa lọ́sàn-án. Ikú pa lórí. Mẹ̀kúnnù ń pariwo. Olówó ń pariwo. Ìlú máa lé. Ìlú máa lé. Mo dúpẹ́ tèmi o. Mo ṣọpẹ́ tèmi o. Ẹni tó dá sí lórí yẹ. Ẹni tó wà láyé yìí o. Olúwa ṣe é ṣe yọ bàbá. Ilẹ̀ wí. Mo dúpẹ́ tèmi o. Mo ṣọpẹ́ tèmi o. Ẹni tó dá sí lórí yẹ. Ẹni tó wà láyé yìí o. Àtinúkẹ́ Tóníà Domingo ẹ kú àbọ̀. Orí yín ẹ kú àbọ̀. Àtinúkẹ́ Tóníà Domingo ẹ kú àbọ̀. Ẹ̀yin Jésù yóò. Ẹ̀yin bàbá mi. Ẹ bá mi bàtà bàtà. Eléyìí tí mo fẹ́ jù fún wa yìí Orlando ọwọ́ ní. Orlando ọwọ́ yóò mọ yà yín lẹ́nu pé kí Orlando ọwọ́ ṣe pẹ̀lú Easter ńgbẹ̀ bá gbọ́ná ẹ̀yin náà mọ̀. Orlando gbóhùn sókè bàbá kẹlẹ rí.
ẹ mọ̀ jòyè àyín lẹ́nu ẹ gbọ́. ọdún ìjáde ọdún ìjáde. tẹ́ ẹ bá gbọ́ orin ọdún ìkórè ọdún ìsàdé òun lẹ́ ń gbọ́ yìí. ọdún ìjáde ọdún ìjáde. a lọ sí Gálílì. tàbí tàbí Jésù tẹ́ ẹ bá ṣe research ẹ lè mọ̀ pé àwọn àbáyé ti kọrin láti 70s 60s. Jésù foríjì wọ́n àwọn bíi Adéwálé Ọlọ́lá tó lọ tà ọ́ ní ṣílíǹsì foríjì wọ́n. ẹ jọ̀ọ́ bí ẹ bá ṣe ń wọlé ẹ bá wa share rẹ̀ fáwọn èèyàn. Rẹ̀mí Murphy Àkànbí mo màmá rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa o. Orlando rèé ó sọ̀rọ̀ nípa ọjọ́ àjíǹde Jésù foríjì wọ́n. Fẹ́mi Akin bẹ́ẹ̀ ni bàbá Orlando ni kó jùmọ̀dé foríjì bàbá. Bàbá Orlando nìyẹn ọlọ́dún Easter. Aago 8 ó kọjá ìṣẹ́jú 15 lọ́dọ̀ wa ń bí ẹ̀yin ti Nàìjà aago 1 kọjá ìṣẹ́jú 15 ni. Lórí ètò wa early praise láwà òní lọ́jọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹrin. Àwọn kan ní April fool April wise láwà o kò sí fúlù mọ́. Káyọ̀dé Samuel ẹ káàbọ̀ ẹ̀yin ti chọ́ọ̀chì dé bóò ni ṣe pàdé Jésù tí Adéwálé Ọlọ́lá tó fi hàn tó kàn mọ́gi. Because he live we can face tomorrow. Ore. God sent his son. They called him Jesus. He came to love. He learned away. He lived and died to buy my pardon. An empty grave is there to prove my Savior lives. Because he is, I can face tomorrow. Torí pé Jésù yé mo lè kojú ọ̀la. All fear is Ẹ̀rù kankan kò bà mí. because I know Nítorí wọ́n mọ̀ pé òun ló di ọjọ́ ọ̀la mi mú. Ayé ó mọ̀ dùn láti máa gbé ni o torí pé Jésù yé títí ayé. how sweet you are.
Fẹ́mi mọ́mí David ẹ màmá ṣeun ẹ kú náwó àná o wọ́n ní happy sàṣà ẹ kúṣẹ́ èmi ń bọ̀ wá tó ń jẹ tèmi o ẹni pàánà mo bísí mi ò lè jẹun mò ń bọ̀ wá tó ń jẹ tèmi àti gbogbo àwọn nǹkan tó yẹ kí n di lọ mò ń bọ̀ wá gbọ́ gbogbo ẹ̀ àparí iṣẹ́ lánàá ìgbádùn ló kù lónìí happy Easter man God bless you. Jésù yè títí ayé Panam passport say bless the Lord my soul ọkàn mi yin Olúwa. He has freed me from my sins, set me free. Bless the Lord, oh my soul, blessed be your holy name. Hallelujah, hallelujah, bless the Lord, oh my soul. Ní Olúwa ìwọ ọkàn mi, má gbàgbé gbogbo oore tó ti ṣe fún ọ o. Má ṣe àbàrà oore jẹ. Torí tèmi lolúwa ṣe wá tó fi kú. Torí tèmi làwọn Adéwálé Ọlọ́láyé mú Jésù tí wọ́n kàn mọ́gi. Ó jíǹde o yegede yegede ojú tì yín. Ẹ jẹ́ pàdé ní Gálílì lọ́la kò lè fi Gálílì sí. Ẹ sẹ́ńdẹ̀ sórí ètò kí lè sọ fáwọn èèyàn. Àbí ẹ̀rù pé kò sí Gálílì l'Amẹ́ríkà. Gálílì ń bẹ páàkì kan la kò máa lọ. Panam passport lélẹ́yìí ọ̀pọ̀ nù wá ní o mọ́ ara àwọn sákòókò gospel music ní Nàìjíríà rèé Panam passport Dr. Panam passport ọjọ́ kan á gbé wọ́n bọ̀ lórí ètò yìí. Bless his holy name.
Chibude Chidube ó bá lọ yọmí lẹ́yìn Chibude lórúkọ ẹ̀ ẹ má wọlé máa gbà nísìnyí Chidube yes Chidube orúkọ ẹ̀ nìyẹn wọ́n yọ lẹ́yìn ẹ̀dígẹ́sì kan mọ́ sọ́jà rẹ̀. Every day, I live like Jesus higher. Every day, oh yeah, oh. Lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dọ̀ wa. Aago mẹ́jọ ó ti kọjá ìṣẹ́jú márùndínlọ́gbọ̀n 8:24. Àsáré lo 1 hour 24 minutes. Ó ṣẹlẹ̀ kẹjọ. Jehovah Jireh, praise your name, oh, you are worthy of praise. With my life, with my soul, with my body, with my spirit, I praise your name. Jehovah Love, I praise your name. You are worthy of praise. Baba, I praise your name. You are worthy of praise. Baba, I praise your name. Utwaka Chineke yirao, Utwaka Chineke yirao, This is the size of my God. That's Alright, somebody rejoice and put your hands together and praise the Lord. Our God is a big God. As you raise your praise up with me right now, all you have been desiring in Him that's according to His will, they are coming unto you one by one right now. I see you raise and bless and you the Bible. Just give me praise. Your hands together. I said, what's right? I'm seeing it and ọjọ́ ayọ̀ rèé o mo ní ọjọ́ òní ó ṣẹlẹ̀ kẹjọ òní lọ́jọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹrin ọdún 2018 òní tún wá jọjọ́ ìsinmi fúnra rẹ̀ òní jẹ́ ọjọ́ àjíǹde tí Jésù jíǹde èmi jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kẹrin. Ìkéde kan wà tí wọn ò sanwó fún o ìkéde pàtàkì tí wọn ò sanwó fún tó bá di láago 2 lónìí ẹ̀yin tẹ́ wà ní DC ẹ̀yin tẹ́ wà ní Baltimore aládàmọ̀jẹ̀ṣà adédára ríra lọ́jọ́ ọba ó fẹ́ lọ́ọ̀ṣì ábọ̀mù kan tó ṣe fún ẹgbẹ́ ọmọ ìjẹ̀ṣà ní DC lónìí ẹ̀yin tí ẹ bá lè wà ń bẹ̀ ẹ gbìyànjú ẹ tí wà ń bẹ̀ Adéwálé Ọlọ́lá mo rí bó ṣe ń fò káàkiri welcome. Invisible God, you are the miracle worker. You are worthy, oh Lord. You are worthy, oh Lord. Let me hear you sing it to Jesus. We are not small. Invisible God.
The miracle worker. You are God. If this is the word of God, oh yeah. Àwa tá a bá ti download application wa Dayo Agboola rédíò ẹ jọ̀ọ́ ẹ lọ tààràtàrà ẹ lọ download ẹ̀. Tẹ́ ẹ bá wo ẹ̀yìn mi ẹ máa rí lógo yẹn bẹ́ẹ̀ Dayo Agboola rédíò ní o. Ẹ lọ sórí Google Play Store ẹ̀yin ẹ kàn tẹ Dayo Agboola síbẹ̀ bó jẹ́ Dayo lẹ́tẹ̀ síbẹ̀ yóò gbé jáde. Dayo tí pé méjì lórí Google Store ẹ̀yin ẹ tẹ Dayo síbẹ̀ bó lè jẹ́ Dayo Agboola lẹ́tẹ̀ bẹ́ẹ̀ tàbí kẹ́ ẹ kú tẹ Dayo Agboola rédíò síbẹ̀ yóò gbé jáde. Ẹ lọ download ẹ̀ lọ́fẹ̀ẹ́ ni tẹ́ ẹ bá download ẹ̀ ẹ máa gbọ́ wa 24 hours. Mo sọ fún yín pé orí Facebook tá à ń wá sí orí YouTube tá à ń lọ ẹ̀kọ̀ọ̀kan là ń lọ síbẹ̀ lójúmọ́ ṣùgbọ́n lórí rédíò wa ẹ máa gbọ́ wa 24 hours. A ní àwọn other live program tá à ń ṣe lórí rédíò ṣùgbọ́n tá à gbé wá sórí YouTube tá à gbé wá sórí Facebook. Ẹ lọ download ẹ̀ ẹ tún sọ fáwọn èèyàn yín náà ẹ post ẹ̀ sí wọn. Bákan náà lẹ́yìn ètò yìí ẹ láǹfààní àti lọ sórí YouTube ẹ̀yẹ táàpù Dayo Agboola síbẹ̀ ẹ máa rí wa ẹ máa rí àwọn òde tá a ti lọ ẹ máa rí ibi tá a lọ ṣe MC ní ibi tá a lọ ṣe DJ ní ibi tá a lọ ṣe live band ní àtàwọn ètò wa ìta ń ṣe yìí ẹ máa rí gbogbo ẹ̀ ń bẹ̀ ẹ̀yẹ kàn tẹ́ ẹ subscribe tó o bá ṣe ń ṣe bá ṣe ń lòdù ẹ̀ ó máa dọ́dọ̀ yín lọ́fẹ̀ẹ́ ni o ohun tẹ́ lè ṣe fún wa eléyìí ẹ láìkí ẹ̀ kẹ́ subscribe fún àríyọ̀ ìbíyẹmí òró wọlé yẹmí ṣóbíṣóbí spooky happy Sunday o àbó ni ó ti dẹ̀ mẹ́jọ tó ló bá wá ò yọjú àríyọ̀ ìbíyẹmí òró wọlé àbó ni happy Easter o happy Sunday happy April wise bó ni iṣẹ́ mo fún ẹ ń kọ́ n ò gbọ́ nǹkan kan pè mí lẹ́yìn ètò aago 8:00 ti lù ó yẹ ká máa kásẹ̀ ètò ńlẹ̀ torí èmi náà relé Olúwa mò ń lọ ṣọ́ọ̀ṣì mò ń lè pàdé Jésù ọ̀la ló dá pàdé òní Gálílì ìgbéni ọkọ̀ pàdé rẹ̀ ní ṣọ́ọ̀ṣì so ìgbà wà ló máa rí mi Yẹmí where do we see ṣàmàlà lónìí ẹ̀yin èèyàn wa airtime wà ńlẹ̀ o ìwọ tó bá jẹ́ pírísẹ́ńtà airtime wà ńlẹ̀ kó tó di kó tán tẹ́ ẹ bá wá aṣọ times wa tó wá jẹ́ kátà lè àbáyé pẹ̀lú ẹ̀yin èèyàn ẹ wá ṣe advertisement lórí tẹlifíṣàn wa lórí rédíò wa ok Yẹmí ló máa rí mi after church ok o màá mú gbà bẹ́ẹ̀ màmá express yẹ mo ní ẹ wá ṣe advertisement yín lórí rédíò àti tẹlifíṣàn wa owó rẹ̀ kò pọ̀ jára lọ ọ̀nà tẹ́ kí máa rí papọ̀ ẹ máa wò lórí YouTube advert yìí máa wà ń bẹ̀ ẹ máa gbọ́ lórí rédíò advert yìí máa wà ń bẹ̀ ẹ máa wò lórí Facebook advert yìí máa wà ń bẹ̀ ẹ máa lọ lórí íńtánẹ́ẹ̀tì wa advert yìí máa wà ń bẹ̀ ẹ máa bọ̀ ẹ wá ṣe ìkéde yín lọ́dọ̀ wa lówó pọ́kú ni lórí Dayo Agboola rédíò TV dayoagbola.com àyè advert wà ń bẹ̀ ẹ lọ síbẹ̀ ẹ máa bá wa pàdé ọba tó jọba lọ òun náà lọ́ba tá a ti ń kì látàárọ̀ olórúkọ àkìkì tán kábíyèsí alágbára ńlá ọba ńlá tó sọ ayérédélé kábíyèsí tó sọ àdìrẹ lọ́jà ọba agbójúlé kẹ́mi kò dìbò bá gbọ́dọ̀ ẹ̀bùrú ojúlé ni agbójúlé bàbá ta ló máa bí kábíyèsí wọn dúpẹ́ o mo ní tábà ti ń lọ báyìí ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí mo lórúkọ wọn lórí péjì tó ló ń sá lọ ni ẹ má bínú tẹ́ ẹ bá gbórúkọ yín ẹ má bínú Adéwálé Ọlọ́lá mo rí ẹ o ẹ ṣé àríyọ̀ bí Yẹmí òró wọlé ẹ ṣé orí owó Olúwakẹ́mi Quadri ẹ ṣeun àdúpẹ́ rẹ̀ mímọ́ fi Àkànbí mo lẹ́yìn náà ẹ ṣeun Ruth Ọládé Adéjùmọ̀ mo rí yín ẹ ṣeun gbogbo ẹ̀dá dídọ́ ìwà ọlọ́dẹ̀dẹ̀ orí òkè mo rántí àwọn orúkọ yẹn ni mo rántí ẹ kú àbọ̀ ọ̀nà mi mo rí yín ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Mariam Akínbóyè mo kí yín ẹ káàbọ̀ kìtùnì Sonia Domingo mo kí yín ẹ kú àbọ̀ mo ti bá ti gbóhùn eléyìí sí ó mì pé ilé yá nìyẹn kó máa ró mi o agogo ayọ̀
agogo ayọ̀ kò ní wọ́n lọ́dẹ̀ wa ó máa rólé tèmi ó máa rólé tiyín ó máa rólé gbogbo àwọn èèyàn táwọn lára ń dì wa nílé ẹbí wa agogo ayọ̀ ló máa ró àwọn owó fẹ́ àwọn fẹ́lẹ́ ti ajẹ́ ayébẹ́lẹ́ wọlé jàre abracadabra. Oro kangẹ kangẹ. Agogo ayọ̀ mi. 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 Ọpẹ́